àgọ́dọ̀yọ́ ọ̀pá kúbúkúbú lójúde ìṣẹ́rìmọ̀gbẹ́ apágbókò tanná oṣó orúurúwẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ àgọ́dọ̀yọ́ ọ̀jásẹ̀ ẹ̀fọn ṣoògùn ó da yáyá mọ́ ní fún àfọ̀balẹ̀ ró kì í ìṣẹ̀ǹbáyé gbẹ̀ngbẹ̀ni kì í tan alágbára tó gbóná girigiri tó da jẹnẹjẹnẹ bolẹ̀ lálẹ́ ó tù ó dáyé àgọ́dọ̀yọ́ a powerful historical fact of àgọ́ọ̀jà a brutal takeover iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti lọ jìnnà lórí pírójẹ́kìtì kárí onígbọ̀wọ́ táwùjọ ṣe é lókù nítorí àwọn àrọ́mọdọ́mọ wa lẹ́yìn wa ọ̀la tí wọ́n mọ̀ wọ àrọ́bá àgọ́dọ̀yọ́ bàbá ìtàn lórí fọ́nrán ní sinimá owó bowó owó ńlá la ti ná débi tó dé yìí ìdí abájọnu tá a fi ń wá onígbọ̀wọ́ táwùjọ gbé kalẹ̀ dúró gbangba gidigba kó dọ̀bẹ̀ táwùjọ máa bùlá tó bá jẹ̀nà tán tẹlifóònù nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè 0915-147-9599 tọrọ wa bá ti jọ wọ̀ Polaris Bank Account Awikonko TV Advertising Company Limited ní 409-189-9393 lẹ́wọ̀n máa sanwó sí àgọ́dọ̀yọ́ a cinema project projecting a cultural heritage in O2 land. Watch out. kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé ńlá àkọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ akandọ́ra Awikonko mo kí gbogbo ọmọ kóòtù jíire bí ẹ kú dédé àkókò yìí àjíǹde àárọ̀ máa jẹ́ inú yín yóò dùn kálẹ̀ ara yín ọmọ lè koko tá a bógun kòkó tààrọ̀ tá a lè ẹ̀ ńlẹ́ níbẹ̀ ni o gbogbo ọmọ fẹ́ ò dáyé mo kí gbogbo kóòtù jíire bí ńlẹ́ lóko lódò lẹ́yìn odi àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ bọ́yá ẹsẹ̀sẹ̀ ń wò mí bọ́yá ẹsẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ àkàndọ́ra Awikonko wọ́n ń pè mí àjàó wàró Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹkẹ́ni mi ò máa dúró fọ́tí lé gbàngbàng well kì í ṣe ròyìn àhesọ mọ́ kì í ṣàhesọ ròyìn mọ́ ẹlẹ́dàá wa ń gbọ́ òsì ń bẹ̀ ò gbangba là á ṣe gbangba bẹ́ẹ̀ sì wọn bá kú ìta gbangba là á sin sí lánàá òde yìí gọ́ngọ́ sọ alárẹ̀ jàgbá nǹkan gbé nǹkan hánu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá fi ẹsẹ̀ ikọ̀ èrò ẹkùn tìpínlẹ̀ Ọ̀ṣun mọ́lẹ̀ láti wá fún ọ ní ẹni tí yóò jẹ́ adarí wọn eléyìí òun náà ní Comrade Aworo ìrìn àjò ọ̀hún àjọ wà ń bẹ̀ ni mo nígbàgbọ́ pé gbogbo yín náà lẹ rí i látọ̀dọ̀ mi àwọn nǹkan kan wá ń bẹ tó ṣẹlẹ̀ lábẹ́nú tí yóò bá fi pé nǹkan ṣẹlẹ̀ níjù ara ilé ọ̀gbọ́n ńlé tàbí kí wọ́n gbé ọmọ ti kú ìyá ọ̀gbọ́ so àwọn tó ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tẹ́yìn ò rí tàbí tẹ́ ẹ rí tẹ́ ẹ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ náà ló gbé mi wá well lóòótọ́ ni pé irú ẹkùn ti fi ẹsẹ̀ múlẹ̀ ní South West bóyá kí n sọ pé the high time fáwọn tó bá ń doubt fáwọn tí ò bá nífọkàntán fáwọn tó bá ń fapá jánu kan rí mọ́nú fẹsẹ̀ janlẹ̀ kí wọ́n mọ̀ wulẹ̀ jàǹpátá orí aládéládé yẹ ọrùn olóyè láfèjì gbà lẹ̀kẹ̀ sí ìrú ẹkùn has come to stay so kákọ́ ọmọ lùpọ̀ bọ́ kí gbogbo ọ̀fi ọ̀tún wẹ òsì káfòsè wẹ ọ̀tún kọ́ wọlé bá a mọ́ ká lè jàjàǹgbara kúrò lọ́wọ́ ìjínigbé ká jàjàǹgbara kúrò lọ́wọ́ ìfẹ̀rànjẹ̀kù ká jàjàǹgbara kúrò lọ́wọ́ àwọn ikọ̀ afẹ̀míṣòfò torí wèrè ìta ńlá ṣe ní tilé bẹ́ẹ̀ ni torí ajá òde ńlá ìṣe kàtìlé lẹ́nu láì ṣe kàtìlé lẹ́yìn torí tájà òde bá fẹ́ gbó tilé tájà òde bá fẹ́ kọjá yẹ tilé náà lè gbó so ntọ́lọ́wọ́ bá fi dárú wa sínú ntí àwọn àgbààgbà wa fi ń worú wa náà nírannu pé ọmọ yìí wọ́n lè le lónìí wọ́n ó wúlò lọ́la torí pé ọmọ tó bá le ńlá pè bójú ogun yá ọ̀gbọ́ káàárọ̀ òjíire ni wọ́n ní bí ìfà la pé dùnmọ́yè sí bẹ́ẹ̀ sì ọba bá já wọn á ní ẹ̀wá bọ́ya dé lọ wọ́n níjọ́ ogun bá le làánìràn alágídí ọmọ ńjọ́ àjùbà làánìràn àdágbó ńjọ́ ogun bá le làánìràn alágídí ọmọ so lélẹ̀ tó túmọ̀ sí pé awakọ̀ kan tá alágídí náà àwa náà ọmọ burúkú wá lọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀ láàrin wọn náà ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ẹ̀gbọ́n mi dáadáa lára wa náà ni àkàndọ́ra Awikonko gbogbo wa náà là ń fàjàngbọ̀n káàkiri ṣùgbọ́n ìjàngbọ̀n tiwa ìjàngbọ̀n tó nítumọ̀ ni so now lánàá bó la ṣe rìn Technical College òun náà nífẹ̀lọ́lẹ̀ ìrú ẹkùn ti wáyé níbi tẹ́ ti mọ̀ wípé tá bá ń sọ̀rọ̀ nípa olórí
àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n máa ń fọ́ọ̀sì wọn léèyàn lórí ni that is ó tẹ́yìn lọ́rùn kò tẹ́yìn lọ́rùn ẹ̀ ń tá a fẹ́ fi léyìn lórí lélẹ́yìí àwa tá a jẹ́ alátẹ̀lé tàbáràlú á sì tẹ́wọ́ gbà wọ́n bẹ́ẹ̀ because tá a bá gbà wọ́n alternative kò dẹ̀ sí bá a ṣe fẹ́ dá tiwa ṣe that is number one. àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa persuade yín ni kẹ́ ẹ̀ tó gbà ẹ̀ ní interest inú ẹni yẹn mọ̀ wọ́n á sọ pé ẹ já lò ẹ já fi ṣe ṣùgbọ́n àwọn kan ń bẹ tí wọ́n ń pè ní ìlú fẹ́mi lóye àwọn èèyàn gangan ní ọ̀sọ̀pọ̀ tọ́ sí ọ àwọn èèyàn gangan ní ọ̀sọ̀pọ̀ ọtọ́ sí kì í ṣe wọ ọlọ́ẹ̀sẹ̀ mọ́ sọ fún wọn pé ẹ jẹ́ n wá ṣe and that is the person of olóyè Sunday Adésọmọ Aládékún Adéníyì ọmọ Adéyẹmọ. bẹ́ẹ̀ bá dé Òṣogbo lánàá ẹ rí i pé alárẹ̀jà àgbà lóòótọ́ nǹkan gbé nǹkan hànú èrò pọ̀ ẹ rí ẹlẹ́dàá wa ń gbòò sí ń bẹ̀ ojú láì nírú ẹnu láì níyọ̀ ńgbà tá a kú òní bẹ̀ òun ńlá lọ sí pálàsì bàbá wa Ọ̀táọjà ńbẹ̀ ńlá ti darí sí Ilé Ifẹ̀ ní gbẹ̀gẹ́dẹ́ ti gbiná gangan ńbẹ̀ ní kábíyèsí His Imperial Majesty Ọ̀ọ̀ni Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì wọ́n jọ wá lójú wọ́n yà wá lẹ́nu Yorùbá ní bíran bá jùràn lọ ojú kọ́ la fi wò ó ẹnu là á yà á lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ so adúpẹ́ lọ́wọ́ Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkùn ọba ńlọ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba bàbá wa Ọ̀ọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì so ẹjẹ́ àmúlẹ́sẹsẹ ìpele lásán àlùbọ́sà ètò lọ́mọ yẹn gan ń ò nígbà yẹn lásìkò ń ò gé pé bí àwọn bàbá onísọ̀nà wọ́n ta kankan bí olè wúre lágbára Ọlọ́run ẹjẹ́ àkọ́kọ́ wo nǹkan tó ṣẹlẹ̀ lórí feed ẹjẹ́ àwọn tó ṣẹlẹ̀ lórí feed God bless you. Ẹkùn láéláé ó sì ohun àwọn àgbàlagbà ni lẹ́yìn náà mo kí Ọlọ́run ọba tó láyé ọba tí ó ní agbára ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo kábíyèsí rẹ̀ Olódùmarè ọba tó jẹ́ pé òun nìkan ló lágbára lọ́dọ̀ òun ló ní èpè òun ló ní àdúrà bí èèyàn bá dẹ̀ ṣe ohun èpè tá a bá ń ṣépè fún èpè ò lè mú bẹ́ẹ̀yàn bá ṣe ohun àdúrà bàbá ń ṣàdúrà fún àdúrà lè jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo láyé àwọn bàbá mi ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ọba tó ní wá. ẹ ti máa rí i pé ó kú òní kí ni wọ́n ń ṣe ń bẹ̀ wọn ẹ̀ ń bá ti rẹ́ ẹ̀gẹ́ ìyàwó ọdẹ ó yẹ kó mọ̀ wípé kan láti tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ ìṣe gbogbo ìwé ẹkùn tí ń bẹ ní Òṣogbo lélẹ̀ o díẹ̀ nínú wọn tó láǹfààní àti tètè dé díẹ̀ nínú wọn tó láǹfààní àti wà ń bẹ̀ náà làálẹ̀ ìlú ìsọdọ̀dọ̀ ẹ̀tọ́ jẹ́ pé máa ń dá tiwọn nípínlẹ̀ Ọ̀ṣun náà ló dúró sọ́wọ́ àlàáfíà bàbá yẹn ló dé fìlà black yẹn so atófisẹ́ ogun rẹ́sì rẹ̀ ọmọ tó kájú ẹ̀ dáadáa ni torí pé kíkò tó fìyàn ṣàṣojú níbi ìkan ní kúlókìdí ìpínlẹ̀ ó túmọ̀ sí pé ó ti rí i dájú gbogbo ẹni yóò ṣojú ìwọ̀n dáadáa ìwà náà lájọ kọ́ wọ́rìn lánàá ńgbà tá a dé ààfin bàbá wa Ọ̀táọjà Òṣogbo lélẹ́yìí ọba everybody ní bàbá àtúnṣe àtàjẹ́ oríṣiríṣi nǹkan mo gbọ́ mo ní bàbá mi Ọ̀táọjà ní ọba tó ní mímọ̀ pé bàbá mi tó pè nígbà tí mò ń gbé ní Òṣogbo Ọlọ́run ọba tó ní mímọ̀ pé ṣé tí mo lè fà tí bàbá mi tó ti ní báyọ̀ dé lóògbé ọ̀wà ó ti di sọ ọ̀kẹ́ ẹ̀ka. MDT Freight and Logistics iṣẹ́ wọn dára o lówó pọ́kú ni wọ́n jáfáfá o wọ́n ṣe é gbọ́kànlé MDT
wọ́n kárí ayé. MDT Clearing, Freight and Logistics. Alékìtìntì gbogbo èèyàn ló ròyìn iṣẹ́ wa. Cargo services wa lẹ́sẹ̀kẹsẹ̀ lówó péréte. Lẹ́wọ̀ gbé gàrí, epo pupa, èlùbọ́, ẹ̀gúsí, ẹja gbígbẹ, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ránṣẹ́ sáwọn èèyàn yín láti Nàìjíríà sí Europe, UK, US, Canada, ibikíbi lágbàáyé. Kò tán síbẹ̀. Ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní Canada fún ohun tẹ́ ẹ fẹ́ gbé wá sí Nàìjíríà. Ìbáṣe mọ́tò, electronics, ohun èlò lóríṣiríṣi lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ní kọ̀ǹtínà, ọwọ́ kan láò clear kọ̀ǹtínà yín fún yín nílùú Èkó. Bó ṣe jẹ́ pé a tún lè bá yín gbẹ́rù yín dẹnu ọ̀nà yín níbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé fún ẹ̀yin tẹ́ wà ní GTA area àtàwọn ìlú mìíràn ní Ontario, Canada, a tún lè wá gbé lọ́dọ̀ yín pẹ̀lú àsọyépọ̀. Olú-iléeṣẹ́ MDT ní Nàìjíríà wà ní number 5 The Best Crescent off Olutosin Ajayi Street, Ajao Estate, Oshodi, Solo, Lagos. Ẹ bá wa sọ̀rọ̀ 0912-907-4004. Ẹ̀ka iléeṣẹ́ MDT, 2nd Avenue, 22 Road, G Close, B-Mark Plaza, Festac-Tan, Lagos. Ẹ pè 0810-836-8507. Iléeṣẹ́ MDT ní Canada kalẹ̀ sí 68B, Commercial Road, Bolton, Habion-Fon Intersection, Ontario, L7E 1K6. Please call +1437-655-4402. MDT Clearing, Freight in Logistics, Assure Delivery. There is a place to enjoy some me time, to enjoy a quick getaway, a place to relax, chill and enjoy an aesthetic space, a place to relax and recoup. Why not try EP Homes? EP Homes is a one-bedroom shortlet, a modern-day Airbnb for a serene, cute and enjoyable experience. At EP Homes, there is 24-hour security, 24 hours electricity, fitted kitchen, parking space, Wi-Fi, Netflix and chill, table tennis and snooker board, car rental services, and guess what? We are affordable. To the 13 Akindoni Street, Elele, Ile-Ife, Osun State, Nigeria. Want to see for yourself? Make inquiry or make reservation right away. Call EP Homes on 0802-116-3541 or 0906-416-1511 or send us an email on edgeplusinnovation26@gmail.com. If the world is too fast, come to EP Homes. You will love it. Olímèrè ni ẹ máa bọ̀ o fún gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Europe pátá. Holy Mary Spiritual Store ni ẹ máa bọ̀ o. Holy Mary Spiritual Store àgbà àràgbà ilé ìtajà tọ́kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan ìbílẹ̀ rà lọ́lọ́kan òjọ̀kan. A standard spiritual store tẹ́ ẹ ti máa rí gbogbo nǹkan tọ́rọ̀ mọ́ spirituality rà. Spiritual perfume bíi perfume divine grace tí jẹ́ káàánú ọwá ni rí débi kọ̀rọ̀kọ́ndú. Perfume 77 Holy Michael perfume lẹ́yìn fẹ́ rà. Divine favour Chairman perfume ẹ̀mí mímọ́ perfume Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni spiritual soul àwọn ọṣẹ aṣínà lóríṣiríṣi, ọṣẹ aṣẹ́gun, ọṣẹ arọ́bí, ọṣẹ pègúnrẹ́, ọṣẹ ìtúsílẹ̀, ọṣẹ ìwòsàn. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ sí ni Holy Mary ń ta spiritual oil, òróró bíntù, 6 flower, òróró pẹ̀lú ọṣẹ tó gallant, danduala, sasorobia, magnet oil, ọ̀sọ̀rọ̀bíà, success oil, witches expeller, oògùn ọfà, àgbo ọfà, àpòrú ọfà tó dájú, àgbo arthritis, àgbo diabetes, àgbo fún ìtọ́jú ojú, àgbo fún ìtọ́jú ọpọlọ, àgbo fún ìṣàn jẹjẹrẹ, àgbo fibroid àti bẹ́ẹ̀ lọ. Kò sí ní tẹ́ fẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire tí ò sí ń bẹ̀. Ìgbà lóríṣiríṣi, ìgbà ajé, ìsásùn, ìkòkò, àwo sóbí, odó pẹ̀lú ọmọ odó, ewé ọmọ, gbogbo nǹkan celestial, gbogbo nǹkan kérúbù àti sẹ́ráfù, bíbélì, ọ̀kan òjọ̀kan ìlú ìbílẹ̀ Yorùbá bíi gángan, ìyáàlù, bàtà, agogo, ṣẹ̀kẹ̀rì àti bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ní Holy Mary Spiritual Store tó wà ní 7816 Paston Drive, District Heights, Maryland, United States of America. Gbogbo ẹ̀yin ta Amẹ́ríkà, London títí dé gbogbo Europe kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ fi ọkàn balẹ̀. Gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ní Holy Mary Spiritual Store. Wọ́n ó gbé e dẹnu ọ̀nà yín kókókó. Bákan náà ni wọ́n ń ṣe spiritual consultation. Bóyá ẹ fẹ́ wádìí nǹkan tó díjú, tó lọ́jú papọ̀ tó ta kókó.
ẹ̀yin ẹ sáà ti pè wọ́n sórí nọ́mbà yìí tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp +1 240 486 7267 +1 240 486 7267 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí wẹ́bsáìtì holymaryshop.online. bó o bá fẹ́ wẹ ìgún wẹ ìpè wẹ ìdààmú ayé rẹ kúrò Holy Mary Spiritual Store ní kó o máa lọ. Holy Mary Spiritual Store ẹbọ kéékèèké ní gbalá ìkúlà. ọ̀rọ̀ ayé wa ń fẹ́ àbójútó mójútó ọ̀rọ̀ ayé rẹ yóò sì dára fún ọ. gbogbo nǹkan tó jẹ́ spirituality l'Amẹ́ríkà ní London ní Yorùbá Holy Mary Spiritual Store ní ẹ máa bọ̀ o. wọ́n ẹ káàbọ̀ padà ẹ jẹ́ kí n fẹ́lẹ́ sọ fún gbogbo ọmọ kóòtù òjìrèbí ń pẹ́ ìdẹ́wájú ìdẹ́jọ́ ìdẹ́yìn ìdásọ̀ látọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí ní lo ìpolówó pé mo fẹ́ ya sinimá àgọ́ ọ̀já náà ni àwọn ọmọ Ọ̀yọ́ tún ti wà nínú dààmúdàbò wàhálà àgò tí ó pa láìsí wọ́tà àti kiri tí kì í jẹ́ kẹrun orí ráìsì ó gbádùn rádaràdá tí gbẹ̀yìn orí òṣùpá tún ti bá wọn lọ́yọ̀ọ́ wọn ò nísinmi mọ́ gbogbo ayé ló ti ń ya sinimá tó wù wọ́n gbogbo ayé ló ti ń ya fíìmù tó wù wọ́n mi mọ nǹkan tó ṣẹlẹ̀ mi wáyé kò dẹ̀ sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá sí Ọ̀yọ́ ń sáré gan gidi ni o tòdí ẹ́sítẹ́ ń pé àwọn tó jẹ́ ráìtà tá a ní kí wọ́n bá wa kọ Àgọ́dọ̀yọ́ gbogbo wọn mọ̀ ń sámọ̀ ni o wọ́n mọ̀ láwọn ò lè kọ Àgọ́dọ̀yọ́ o mi wáyé Àgọ́dọ̀yọ́ has come to stay àwọ̀ ya sinimá Àgọ́dọ̀yọ́ Àgọ́dọ̀yọ́ dákun bá ń lo ìpolówó Àgọ́dọ̀yọ́ ọ̀hún bá ń fi sí kí fọ́rífọ́rí ó tún bá wọn ìpè pọ̀ ìpè ọjọ́ mo lè ó yè. Àgọ́dọ̀yọ́ dásẹ̀lẹ̀ fún ṣoògùn ẹni historical bí sinimá project ara iwájú ẹgbẹ́ ìròyìn ẹgbà Àgọ́dọ̀yọ́ sinimá ní látọwọ́ àkùdá ọ̀rọ̀ Àwíkọ́nkọ́. Àgọ́dọ̀yọ́ ọ̀pá kúbúkúbú lójú de ìṣẹ́rìmọ̀gbẹ́ apábùkù tán náà so orúurúwẹ̀wù ẹ̀jẹ̀ kalẹ̀ Àgọ́dọ̀yọ́ ọ̀jásẹ̀ ẹ̀fọn sóògùn ó da yáyá mọ́ ní fún àfọ̀balẹ̀ ró kì í ìṣẹ̀ǹbáyé gbẹ̀ngbẹ̀ni kì í tán alágbára tó gbóná girigiri tó da jẹnẹjẹnẹ bolẹ̀ lálẹ́ ó tù ó dáyé Àgọ́dọ̀yọ́ a powerful historical fact of àgọ́ ọjà a brutal takeover iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti lọ jìnnà lórí pírójẹ́kìtì kárí onígbọ̀wọ́ tá ó jọ ṣe é lókù nítorí àwọn àrọ́mọdọ́mọ wa lẹ́yìn wa ọ̀la tí wọ́n mọ̀ wọ àrọ́bá Àgọ́dọ̀yọ́ bàbá ìtàn lórí fọ́nrán ní sinimá owó ńlá la ti ná débi tó dé yìí ìdí abájọ́nu tá a fi ń wá onígbọ̀wọ́ tá ó jọ gbé kalẹ̀ dúró gbangba gidigba kó dọ̀bẹ̀ tá ó jọ máa bùlá tó bá jẹná tán tẹlifóònù nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè 09151479599 tọrọ wa bá ti jọ wọ Polaris bank account Awikonko TV advertising company limited ní 409-189-9393 lẹ́wọ̀n máa sanwó sí Àgọ́dọ̀yọ́ a cinema project projecting a cultural heritage in O2Ojire land. Watch out. ẹ káàbọ̀ padà well ẹ ti rin ìrìn àjò wa dé ọ̀dọ̀ kábíyèsí Àtaọ̀jà Òṣogbo ńbẹ̀ náà láti kú òtá ti tẹ́ná wá sílùú Ilé-Ifẹ̀ Adáàfin Ọ̀ọ̀ni wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ẹ mọ̀ Ọ̀ọ̀ni bàbá gbogbo ayé ni wọ́n bàbá àtọ́lọ́mọ tó pọ̀ ni adìẹ ni wọ́n máa ń lọ́mọ lẹ́yìn rẹpẹtẹ pẹ́pẹ́yẹ sì ni wọ́n máa ń láwọn ọmọ níwájú tí wọ́n máa bọ̀ lẹ́yìn kí nǹkan kan máa bà sáwọn ọmọ wọn. ìgbà tá a débẹ̀ èrò pọ̀ àwọn protocol fẹ́ máa sọ pé àwọn èèyàn kan ni kó wọlé iye àwọn èèyàn kan ni kó má wọlé kábíyèsí ni àwọn ọmọ Ìgbòho dáadáa pé Ìgbòho kì í dá rìn ọmọ ọba kì í dá nìkan ràjò Ìgbòho máa wá pẹ̀lú àwọn ọmọ tọ́pọ̀ ni pé kán lọ sí gbọ̀ngàn ibi tó tóbi fún wa kàwọ̀lé àjókòó Ìgbòho sọ̀rọ̀ níta bá wá ọ̀dà o báyìí kàṣà báyìí kàwòdì ànúnú ọ̀rọ̀ tí Ìgbòho sọ gbólóhùn kan bẹ́ẹ̀ ta ń láti gbé ìgbésẹ̀ akínlé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti gbìyànjú ẹ̀ mo ti bi ṣé kí n sọ pé mo prophesize ẹ̀ láti bí ọdún bíi 6-7 sẹ́yìn kó tó di pálàfin àná kú mo ti sọ wípé káwọn àgbààgbà ilẹ̀ káàrọ̀ òjíire bẹ̀rẹ̀ látòrí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Òkìkíọlá pa Fáṣọ̀rántì bàbá Ayọ̀ Adébánjọ ń bẹ láyé ńgbà náà
ń pé pẹ̀lú gbogbo àwọn ọba ilẹ̀ káàró kan pé gbogbo àwọn ọba ilẹ̀ káàró òjíire bí kí gbogbo wa ó pàdé níbì kan kó jẹ́ ìlú Ìbàdàn kó jẹ́ gbọ̀ngàn ńlá káwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà tìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà kí wọ́n wà lórí ìjókòó káwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà wá dìde bọ́ síwájú kí wọ́n wá dọ̀bálẹ̀ síwájú Ọọ̀ni àtàláàfin kán invite Ọọ̀ni àtàláàfin kán má sọ fáwọn méjèèjì pọ́n invite kankan nù wọn tán bá wá débẹ̀ káwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ó dọ̀bálẹ̀ síwájú àwọn méjèèjì pé irrespective tó ògọ́ mọ́ fàjà láàrin wọn kí wọ́n gbàgbé ẹ̀ kí wọ́n jọ mọ́ bára wọn ṣe tí wọ́n bá jọ ń ṣe á lè lọ síwájú kó tó di pé bàbá Aláàfin àná ṣe bí eré bí àwàdà wọ́n wàjà àmọ́ Aláàfin tuntun jẹ kó tó di oríṣiríṣi controversy tó wọ́n ń jẹ́ jáde now Ìgbòho ní a máa ṣèpàdé Ilé Ifẹ̀ náà láti ṣe á wà pé gbogbo àwọn ọba aládé papọ̀ pé kí gbogbo wọn ó fìmọ̀ ṣọ̀kan kí gbogbo wọn ó rìn lọ́nà kan so oríṣiríṣi àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ló ti ń gbé ìgbésẹ̀ yẹn sẹ́yìn in fact last year May or April àwọn ẹgbẹ́ kan pè mí pé bóyá November àbí December làwọn ó ṣe ìpàdé yẹn wọ́n ti lọ sọ́dọ̀ bàbá Ọọ̀ni bàbá Ọọ̀ni we always welcome anything tó bá ti máa unite ìran Káàárọ̀ Oòjíire so wọ́n wá ní okay báwọn ti fẹ́ dọ́dọ̀ àwọn ọba tó kù ńlọ kù so bá a ṣe fẹ́ rìn àti sọ ní tí òjò wáyé mọ́ nígbà náà mi ò mọ̀ so eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ kí gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ká note and kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó jẹ́ ká tètè gbé ìgbésẹ̀ akínlé lórí òní yẹ ń bẹ̀ ọ̀la yẹ ń bẹ̀ gbogbo ọjọ́ ló máa tán kádìsẹ̀ ejò lónìí káàdì lọ́la ìjọ òla tó fẹ́ pantí ń bẹ́ nú ẹ̀ Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú gbogbo wa kí ni bàbá ṣe tí bàbá fi ṣọ́ọ̀kì wa so ngbà tí Ìgbòho sọ̀rọ̀ Ìgbòho náwó ó fi ẹni tó jẹ́ coordinator Ọ̀ṣun state fún èrò Ẹkùn ó fi hàn bàbá wúre fún ngbà bàbá ṣàdúrà fún bàbá wa ní ẹni tó sọ pé kílùú ó dáa òun náà gbọ́dọ̀ nípa ń bẹ̀ kí Ìgbòho lè mọ̀ wípé àwọn wẹ́kọ̀mù èrò Ẹkùn àwọn tẹ́wọ́ gbà àwọn sì fẹ́ ṣàtìlẹ́yìn fún gbogbo àwọn èèkàn nínú ọmọ Káàárọ̀ Oòjíire àwọn approach wọn kí wọ́n gbìyànjú láti kún Ìgbòho àti èrò Ẹkùn lọ́wọ́ ṣùgbọ́n àwọn làwọn bẹ̀rẹ̀ rẹ̀ lánàá ni bàbá fún olóyè Sunday Adéyẹmọ ní ìwé sọ̀wédowó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà 100 million naira bàbá kọ́kọ́ sọ wípé àwọn máa release ẹ̀ ní batch by batch ìyẹn 10 million naira lẹ́ẹ̀mẹwàá ìgbà tó yá ni bàbá sọ pé ok ẹjẹ́ ń tiẹ̀ kọ́ ẹjẹ́ ń fún ọ lẹ́ẹ̀kan náà wọ́n kọ chẹ́ẹ̀kì 100 million naira bàbá wa ní ok o coordinator Ọ̀ṣun state o àwọn ò fún ní Hilux tuntun kan so gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ẹ bá dúpẹ́ lọ́wọ́ His Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì ẹ já wo picture kékeré ok ẹ já kọ́kọ́ wo fídíò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàfin so ká tó wá wo picture kékeré kí n tó wá ka nǹkan kékeré kí n wá kásẹ̀ ètò mi lẹ̀ God bless you. Malúfẹ̀ lélẹ̀ yìí àwọn ni wọ́n ń pè ní Ọọ̀ni òde àwọn ni Ọọ̀ni òde. Coordinator wa lọ́dọ̀ balẹ̀ yìí coordinator. Snap picture ò gbọ́rọ̀. Snap picture na him. Bàbá ti kọ́kọ́ sọ̀rọ̀ sí gbogbo wa pé ọmọ líle gbogbo wa èmi o Ìgbòho kó ìkí o. ó gbọ́dọ̀ àgbẹ̀ mi lélẹ̀ bàbá gbèmí ò mọ̀ dọ̀wálẹ̀ wọn ìwọ ni lóòótọ́ ìwọ ni lóòótọ́ ọjọ́ mi o
ibi tí bàbá ti náwó olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sókè lélẹ́yìí pé àwọn support ẹ̀ àwọn dẹ̀ fàálì gbogbo ọmọ káàró òjìrì lọ́wọ́. check lélẹ́yìí lọ kábọ̀ sí ń bẹ̀ ókè àwọn kòǹkò lélẹ́yìí ìyá àwọn ọ̀rẹ́ mi lọ́yọ̀ ó tún rí lè ní ìsìn wa ní àwọn ọ̀sọ́ Ọ̀ọ̀ni ló máa ń ran ṣé bá a sọ pé Ọ̀ọ̀ni ló ń ran gbogbo nǹkan tó ń ṣe yẹn igbádogóje èrò wájà ń ẹ̀rí ẹ wí èyí tó bá wù ń bẹ̀ ní ẹrù wàhálà ní pàlẹ̀kùn àti kiri ní ọ̀pẹ̀ràn ọ̀jẹ́. Alright, Ọ̀ọ̀ni donates 100 million naira Hilux vehicle to support Sunday Igboho's Ẹkùn security network. The permanent chairman of the Southern Nigeria Traditional Rulers Council SNTRC Arole Odua Olofin Adimola and the natural head of the Odudua race worldwide, the Ooni of Ife, Ooni Adeyeye Ogunwusi CFR Ojaja II, has donated the sum of 100 million naira and a brand new Hilux vehicle to support the operations of the Ẹkùn security network, a community-based security initiative established by renowned Yoruba nation advocate Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. The royal gestures was announced by the Ooni on Tuesday evening during a courtesy visit by Chief Sunday Igboho and members of the Ẹkùn security network to the Ooni's palace in Ile-Ife. In the statement issued by the senior media officer Ooni's palace, Sodiq Lawal, on behalf of the Director of Media and Public Affairs, Otunba Moses Olafari, the referred monarch described the security initiatives as a timely intervention aimed at complementing existing security efforts towards safeguarding lives, property of the Yoruba people. The Ooni commended Chief Sunday Igboho for his courage, resilience, and unwavering commitment to the security and collective well-being of the Yoruba race, noting that genuine leadership is demonstrated through selfless service and practical contributions to the development of society. According to Ooni, every responsible son and daughters of Odudua has a duty to contribute meaningfully to the peace, unity, and prosperity of Yoruba land, stressing that security remains the foundation upon which sustainable development can thrive. The Ooni said the donation was not merely a financial contribution, but a demonstration of his commitment to initiatives that promote peace, communal harmony, and the protection of the Yoruba people. He said, and I quote, "I commend Chief Sunday Igboho for taking a bold step towards strengthening community security. Protecting our people is a collective responsibility that transcends political, religious, and ideological differences. Every initiative genuinely designed to preserve lives and maintain peace deserves encouragement and support," the Ooni stated. He urged prominent Yoruba sons and daughters, traditional rulers, traditionalists, community leaders, business executives, professionals, and all stakeholders across the globe to rally behind the Ẹkùn. Describing Sunday Igboho as a courageous and determined patriot, the foremost African monarch said, "History will always remember individuals who choose to stand for the protection of their people at critical moments." Ooni said, and I quote, "Our strength lies in our unity. When we speak with one voice and work together, no force can undermine the peace and progress of Yoruba land. This is the time for all lovers of Yoruba culture and heritage to unite for a common purpose," the Ooni added. Responding, Chief Sunday Igboho expressed profound appreciation to the Ooni for the generous support and fatherly encouragement extended to the Ẹkùn security network. He described the Ooni as a God-sent leader whose humility, wisdom, and commitment to the unity of the Yoruba race have continued to inspire millions of people across the world. Igboho said, and I quote, "The Ooni is the father of all Yoruba people worldwide. He is God's gift to our race. His love for the Yoruba nation, humility, and kindness distinguish him among traditional rulers. I have come to receive his royal blessing, and we continue our mission of protecting our people," Igboho said. He noted that the visit was not only to brief the Ooni on the progress of the Ẹkùn security network, but also to seek his continued royal guidance, prayers, and endorsement for the initiative.
Chief Igboho further disclosed plans to organize a summit that will bring together traditional rulers from across Yoruba land to deliberate on practical solutions to security challenges confronting the region. According to him, the proposed summit, subject to the approval and blessings of the Ooni, is expected to hold at the Ooni's Palace in Ile-Ife, regarding as the ancestral and spiritual headquarters of the Yoruba people. He reaffirmed the commitment of the Ẹkùn Security Network to operating within the law while collaborating with relevant authorities and local communities in promoting peace, intelligence gathering, and community policing across Yoruba land. Signed, Sodiq Lawal for Otumba Moses Olafare, Director of Media and Public Affairs, Ooni's Palace. Onanu kì í dùn ọ̀pọ̀ sókè lóge ṣe bẹ́ẹ̀ tiẹ̀ nílẹ̀ tòní tọ́mọ́ àwọn nǹkan tẹ̀yìn ò rí tàbí ń tẹ́ gbọ́ tàbí tí ò yé ni mo kàn ní kí n wá ṣàlàyé ẹ̀ délẹ̀ fún yín. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o, ilé onílé wa tọ̀nù nínà wa wọlé àtàwọn àtẹ̀yìn kájọ fà ìkú dẹ́gbẹ̀rẹ́. Ẹ like, follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ̀mí o, lédè ilẹ̀ káàrọ̀ òjìrè ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajú wa ṣe o. Àgọ́dọ̀ yóò dásẹ̀lẹ̀ fún ṣoògùn ẹni historical big cinema project ara iwájú ẹgbẹ́ ìròyìn ẹgbà. Àgọ́dọ̀ yóò sinimá ní látọwọ́ àkùdá ọ̀rọ̀ Awikonko. Àgọ́dọ̀ yọ ọ̀pá kúbúkúbú lójú de ìṣẹ́rìmọ̀gbẹ́ apábùkù tanná oṣó orúurúwẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀. Àgọ́dọ̀ yọ ọ̀jásẹ̀ ẹ̀fọn ṣoògùn ó dayáyá mọ́ ní fún àfọ̀nbalẹ̀ ró kì í. Ìṣẹ̀ǹbáyé gbẹ̀ngbẹ̀nẹ̀ kì í tan alágbára tó gbóná girigiri tó da jẹnẹjẹnẹ bolẹ̀ lálẹ́ ó tù ó dáyé. Àgọ́dọ̀ yọ a powerful historical fact of àgọ́ ọjà a brutal takeover. Iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ti lọ jìnnà lórí pírójẹ́kìtì. Kárí onígbọ̀wọ́ tá ó jọ ṣe é lókù. Nítorí àwọn àrọ́mọdọ́mọ wa lẹ́yìn wa ọ̀la tí wọ́n mọ̀ wọ àrọ́bá Àgọ́dọ̀ yọ bàbá ìtàn lórí fọ́nrán ní sinimá. Owó bowó owó ńlá la ti ná débi tó dé yìí. Ìdí abájọ́nu tá a fi ń wá onígbọ̀wọ́ tá ó jọ gbé kalẹ̀ dúró gbangba gidigba. Kó dọ̀bẹ̀ tá ó jọ máa bùlá tó bá jẹ̀nà tán. Tẹlifóònù nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè 0915-147-9599. Tọrọ wa bá ti jọ wọ̀. Polaris Bank account Awikonko TV Advertising Company Limited ní 409-189-9393. Lẹ́wọ̀n máa sanwó sí Àgọ́dọ̀yọ̀ a cinema project projecting a cultural heritage in O2 Jire land. Watch out.